Ẹ̀yin èèyàn lé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ó ṣe àlàáfíà ni ẹ wà, gbogbo lé ń kọ́. A ní ká mú update Queen Naomi àti Alhaji Oriyomi Hamzat wá fún yín ni. Ẹ̀yin náà mọ̀ wípé a sọ wípé Alhaja Kaola Kafilat wọ́n lọ sí Agodi ní Ìbàdàn. Wọ́n dẹ̀ lọ wo Queen Naomi àti Alhaji Oriyomi Hamzat. Wọ́n ní wọ́n dẹ̀ sọ ọ̀rọ̀. Lẹ́yìn yẹn ni màmá wa Kaola ni wọ́n lọ bá àwọn olórí wa sọ̀rọ̀. Wọ́n ní wọ́n dẹ̀ send appreciation letter sí wọn pé àwọn ti gbọ́. Ṣùgbọ́n wọn ò tí ì kúrò ní Agodi o. Ṣùgbọ́n àwọn ìjọba wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe lórí ọ̀rọ̀ àwọn méjèèjì láti release wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn, update ni mo wá fún yín. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé gbogbo àwọn èèyàn ń gbé kiri pé wọ́n ti fi wọ́n sílẹ̀. Wọn ò tí ì fi wọ́n sílẹ̀. Ṣùgbọ́n láìpẹ́ ní agbára Ọlọ́run, a mọ̀ pé wọ́n máa fi wọ́n sílẹ̀. Àwa náà ń bẹ àwọn ìjọba wa, à ń bẹ president wa, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, bàbá wa rere. A dẹ̀ ń bẹ governor wa Ṣèyí Mákindé. A dẹ̀ ń bẹ kábíyèsí wa, bàbá wa erin ńlá Ọ̀nìrìnṣà Adéyẹyè Ògúnwùsì Mowólẹ̀ fún orí adé. À ń bẹ gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tó jẹ́ pé wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí wípé kí wọ́n bá wa tú Queen Naomi sílẹ̀ àti Alhaji Oriyomi Hamzat nítorí pé aláàánú ni wọ́n, olóore ni wọ́n, èèyàn gidi ni wọ́n láwùjọ, wọ́n ń ṣe èèyàn burúkú tó ń da ìlú rú. Ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n ṣe yìí, wọ́n ṣe é nítorí pé wọ́n láàánú ọmọ ènìyàn ni. Wọ́n dẹ̀ fẹ́ kí ẹkọ́nọ́mì ìlú wa kí ó wà ní ibi tó dáa. Ìtorí ẹ̀ ni wọ́n fi ń ṣe ìtọrẹ àánú. Kì í ṣe ìdùnnú wọn wípé àwọn ọmọ yìí kú. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ yìí òjijì ló bá wọn nítorí pé wọn ò tí ì bẹ̀rẹ̀ nǹkan tí wọ́n fẹ́ ṣe, event tó fẹ́ ṣe gan kó tó di pé àwọn ọmọ yìí ti kú. Ẹ̀yin náà ẹ wò pé wọn ò fẹsẹ̀ wọn gan dé ibi venue yẹn kó tó di pé wọ́n gbọ́ wípé nǹkan báyìí ó ti ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn lé, update tàwa mú wá fún yín. Ó ń di kí a sọ bí ìgbé Agodi ibi tó wà, ibi tó ń fi wọ́n sí, ká sọ bí ibẹ̀ ṣe rí fún yín. Bí a ṣe gbọ́ ò, wọ́n ní àwọn tó wà nínú yàrá tí Alhaji Oriyomi wà. Wọ́n ní àwọn 17 ni wọ́n jọ wà nínú yàrá yẹn. Bí a ṣe gbọ́, wọ́n ní tí àwọn àlejò wọ́n bá ti dé, tí wọ́n wá rí wọn bí màmá wa Kaola, tí wọ́n ṣe lọ síbẹ̀ ní ìsìn, wọ́n lọ mú wọn. Wọ́n mú wọn lọ sí ọ́fíìsì láti lọ bá wọn sọ̀rọ̀. Bí a dẹ̀ ṣe gbọ́, wọ́n ní tó bá dẹ̀ ti rí àwọn àlejò tán, wọ́n á tún dá wọn padà sí inú cell tí wọ́n wà. Irú Alhaji Oriyomi nìsìn a gbọ́ wípé inú cell tán wà o, èèyàn 17 ni wọ́n wà tọ́jọ́ wà nínú yàrá yẹn, tí wọ́n jọ ń sùn, tọ́jọ́ ń jí nínú cell yẹn. Èèyàn 17 ni a gbọ́ pé wọ́n wà níbẹ̀. Bí a ṣe gbọ́, wọ́n ní Alhaji Oriyomi, wọ́n ní wọn ò jẹun o. Wọ́n ní wọ́n ń sunkún ni. Wọ́n ní wọ́n dẹ̀ ti rù gan. Wọ́n ní in fact, wọ́n ní inú wọn ò dùn wípé òògùn gan ò ṣiṣẹ́ lára wọn mọ́. Nǹkan tá a gbọ́ la wá sọ fún yín o. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni wọ́n ní Queen Naomi gan fúnra wọn. Wọ́n ní wọ́n ń ronú. Wọ́n ló dàbí ẹni pé wọ́n ti wà hypertensive. Ẹ mọ̀ pé téèyàn bá ń ronú, kò sí kéèyàn má ní hypertension. Nítorí wípé nǹkan tó ṣẹlẹ̀ yìí òjijì ló bá wọn. Wọ́n ní Alhaji Oriyomi, wọ́n ní wọn ò jẹun. Wọ́n ní oúnjẹ tí wọ́n ń serve wọn níbẹ̀, wọ́n ní wọn ò gbà. Wọ́n ní wọn ò jẹun láti ìjẹta o. Wọ́n náà kàn ń sunkún ni. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn. Kí ni ó fà á tí wọ́n fi jẹun?
Ẹ mọ̀ yí pé ibi tí wọ́n wà yẹn kò ń ṣe ibi tí ó yẹ kí ọmọ èèyàn wà. Ibi tí wọ́n wà yẹn kò ń ṣe ibi tí èèyàn kankan nínú wa yìí tó lè sùn. Nítorí pé ọgbà ẹ̀wọ̀n kì í ṣe ibi tí ó dáa fún èèyàn tó yẹ pé ó ti wà láwùjọ, tó ti ń wà nínú AC, tó ti ń wà nínú yàrá ẹ̀ tó ń sùn sí orí king bed gbalaja tó jẹ́ pé AC wà ń bẹ̀. Kí ni Alhaji Oríyọmí ò ní? Àbí kí ni Queen Naomi ò ní? Tó wá lọ jẹ́ àárín èèyàn 17 ni wọ́n máa sùn, ni wọ́n máa ti jí. Ṣé nǹkan tó dáa nìyẹn? Kì í ṣe nǹkan tó dáa. Bẹ́ẹ̀ náà la gbọ́ wípé inú yàrá yẹn náà ni ibi tó ń tọ̀ sí tó ti ń lọ bathroom, inú yàrá yẹn náà ló wà. Àwọn 17 yẹn náà dẹ̀ ni wọ́n máa jọ lọ lo tọ́ílẹ̀tì yẹn. Ṣé ẹni tó yẹ pé inú yàrá ẹ̀ tọ́ílẹ̀tì ẹyọ kan ló wà ńbẹ̀ tó yẹ pé king's master bedroom ni ó ní tí tọ́ílẹ̀tì wà ńbẹ̀. Ṣé òun ni a wá máa lọ share tọ́ílẹ̀tì pẹ̀lú àwọn 17? Báwo náà ṣe fẹ́ jẹun? Kò sẹ́ni tó lè jẹrú oúnjẹ báyẹn náà. So kò ń ṣe nǹkan tó jẹ́ pé ibi tán wà wọ́n ní ìgbádùn o. So tán bá ní wọn ò jẹun, wọ́n ń rù, ó yẹ kí wọ́n má jẹun. Because environment ibẹ̀ yẹn gan kò lè jẹ́ kí èèyàn jẹun rárá. Ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin èèyàn lé nípa ti Queen Naomi. Àwọn èèyàn ò fi wọ́n sílẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń lọ síbẹ̀ láti lọ kí wọn nítorí pé àwọn èèyàn nífẹ̀ẹ́ wọn gan. Wọ́n ní inú Queen Naomi wípé inú wọn ń bàjẹ́ lórí àwọn ọmọ tó kú. Ṣùgbọ́n torí pé wọ́n rí àwọn ènìyàn tó yẹ pé wọ́n dìde láti máa lọ yọjú sí wọn, wọ́n ní ìyẹn tó fi wọ́n lọ́kàn balẹ̀ wípé àṣé àwọn èèyàn nífẹ̀ẹ́ àwọn báyìí. Ẹ̀yin èèyàn lé. Ẹ̀wọ̀n kì í ṣe ibi tó dáa o kí èèyàn wà o. Ṣùgbọ́n mo mọ̀ pé ní agbára Ọlọ́run wọ́n máa jáde láyọ̀ àtàlàfíà. Ẹ jẹ́ ká máa gbàdúrà fún wọn nítorí wípé wọ́n ní wọ́n máa lọ sí ilé ẹjọ́. Bí a ṣe gbọ́, wọ́n ní high court wọn. Bá a ṣe gbọ́ tẹ́lẹ̀ on the 13 la gbọ́. Ṣùgbọ́n ní ìsìn àwọn kan tó ti ń sọ 7. So a mọ̀ bóyá wọ́n ti sún sí 7th ni o àbí 13 ni èmi gbọ́ tó wà ní inú newspaper. Bóyá nítorí condition wọn náà fi ní kán lọ ní on the 7. Àdúrà tá a dẹ̀ ń gbà ní pé kí Ọlọ́run jẹ́ kó fi wọ́n sílẹ̀ by the 7th yẹn, kí gbogbo ọ̀rọ̀ yìí kó dópin, kán ní kán máa lọ lé wọn láyọ̀ àtàlàfíà. Àdúrà tá à ń gbà nìyẹn. So ẹ̀yin èèyàn lé, ẹ máa gbàdúrà fáwọn méjèèjì. Àdúrà náà nídìí. Torí a gbọ́ gbogbo àwọn èpè táwọn èèyàn ń ṣẹ́ àti gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wípé Oríyọmí kò rù. Kì í ṣe nítorí pé wọ́n fi sẹ́wọ̀n ló fi ń rù. Tán sọ gbogbo ọ̀rọ̀ oríṣiríṣi. Ẹ wò, ẹ má jẹ́ ká máa gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn yìí ń sọ o. Nǹkan tí àwa fẹ́ ò ní pé kí Queen wa àti Alhaji Oríyọmí kó jáde ní àhámọ́. Gbogbo nǹkan tó bá wù wọ́n kán fẹnu ara wọn sọ. Àwọn náà lẹ́nu wọn. Nǹkan tó bá dẹ̀ wù wọ́n náà lè sọ. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Queen Naomi inú palace yẹn, wọn ò bá wọn débẹ̀, wọn ò mọ nǹkan tán fojú wí. Wọn ò mọ nǹkan tán fojú wí, wọn ò bá wọn dénú palace. Àwa yìí a bá wọn dénú palace. Orí social media la ti ń gbọ́ nǹkan tí Queen Naomi fojú wí. Ṣé ó ti yé yín? Ṣé ìdùnnú ni Queen Naomi ní pé kí nǹkan báyẹn kó ṣẹlẹ̀? Ipe ń kọ́ lọ sórí social media kọ́ lọ máa divorce kábíyèsí lórí social media. Ṣé ìdùnnú Queen Naomi ni? Ṣebí nítorí gbogbo nǹkan tí wọ́n rí ní inú palace yẹn ló jẹ́ kán ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn, ẹ wá mú yẹn, ẹ wá mú sọ́wọ́. Ẹ tí ẹ wá fẹ́ jẹ́ kó let go mọ́. Ọ̀rọ̀ yẹn ṣá lẹ wá ń sọ. Kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ ọkọ àtìyàwó? Kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ ọkọ àtìyàwó? Ẹ jẹ́ kí ẹni tó fẹ́ Queen Naomi, ẹ jẹ́ kó fèsì Queen Naomi náà. Kí ni ti yín pẹ̀lú ọ̀rọ̀ yẹn? Ṣùgbọ́n èmi mọ̀ pé olódodo kò ní kú sípò ìkà ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé oore òní Queen Naomi àti Alhaji Oríyọmí ṣe
nítorí wípé wọ́n rí ìyà tó ń jẹ àwọn mẹ̀kúnnù, ìyà tó ń jẹ àwọn ará ìlú, ni wọ́n fi dìde láti ran àwọn ará ìlú lọ́wọ́ wípé kébi má pa wọ́n nínú ọdún tuntun èyí tí a fẹ́ wọ̀ yìí. Ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ kí a rí nǹkan tó jẹ́ pé ó ju ẹ̀mí wa lọ. Ọlọ́run má dẹ̀ fi wá ṣe sábàbí burúkú ni ọ̀rọ̀ yìí já sí. Ẹ̀yin èèyàn lé, ìdùnnú wọn kọ́ ni pé àwọn ọmọ yìí kùnà. Àwọn náà abiyamọ ni wọ́n. Inú wọn ò dẹ̀ lè dùn kí ọmọ kankan kó kú ní ojú òbí ẹ̀. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. Àwọn ọmọ tó kú, Ọlọ́run á bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere, á dùn àwọn òbí wọn nínú. Ẹ̀yin èèyàn lé. Condition tí wọ́n ní wọ́n bá Queen Naomi, wọ́n ní kò dá o. Wọ́n ní ẹ̀fọn ti jẹ gbogbo ara wọn. Ẹ̀yin náà ẹ dẹ̀ wo bí skin wọn ṣe ń glue tó jẹ́ pé ara wọn ń dán ni. Ẹni tí ara ẹ̀ ń dán báyẹn kan wá lọ sọ sínú ìhàmọ́, kí lẹ expect? Ẹ dẹ̀ mọ̀ pé gbalaja ni cell wà, kò ní kílẹ̀kùn, kò ní nǹkan, ẹ̀fọn ń wọlé ó ń jáde ni. So kò ń ṣe nǹkan tó, kò ń ṣe ibi tó dáa láti dúró sí. Àfi kí Ọlọ́run Elédùmarè kó jẹ́ kí wọ́n tètè kúrò ní ibẹ̀ yẹn o. Ẹ jẹ́ ká máa gbàdúrà, ká máa fi àdúrà, ká máa fi ràn wọ́n lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé. So ẹ̀yin èèyàn lé, àdúrà wa ò ní pé kí wọ́n fi Queen Naomi àti Alhaji Hamzat sílẹ̀. Ẹ jẹ́ ká máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Ṣé ẹ rí ní ìsìn ọ̀rọ̀ tí tó sọ sí gbogbo àwọn tó ń bu Queen Naomi àti Alhaji Oríyọmí? Ẹ jẹ́ ká pa gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn yìí, ẹ jẹ́ ká pa tì. Nítorí pé ẹnu lọ̀rọ̀. Ṣó ti yé yín? Wọ́n ní ẹnu láti sọ̀rọ̀ ni, àsìkò wọn ni láti sọ̀rọ̀. Àsìkò wọn ni láti bú Queen Naomi, àsìkò wọn ni láti bú Alhaji Oríyọmí. Ṣùgbọ́n nǹkan kan mo bẹ àwọn ìdílé Queen Naomi, ẹ má dá ẹnikẹ́ni lóhùn mọ́. Ẹ má ṣe interview pẹ̀lú èèyàn kankan mọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Nítorí pé bẹ́ẹ̀ bá ṣe ń jáde, tẹ́ ń sọ̀rọ̀, tẹ́ ń ṣe interview, wọ́n máa wá fún yín ni o. Ẹ fi àwọn èèyàn yìí sílẹ̀. Ẹ máa gbàdúrà fún Queen Naomi. Ẹ fi wọ́n sílẹ̀. Ẹ má ṣe interview pẹ̀lú anybody mọ́. Anybody tó bá lóun fẹ́ ṣe interview pẹ̀lú yín, ẹ lè ṣe interview. Ẹ máa gbàdúrà fún Queen Naomi. Ẹ dẹ̀ máa gbàdúrà fún Alhaji Oríyọmí. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run wọ́n á fi wọ́n sílẹ̀ láìpẹ́. Nítorí pé àwọn ìjọba ti gbẹ̀bẹ̀. Ṣùgbọ́n wọ́n ní láti go through process. Ẹ mọ̀ pé on the 13 la pè tẹ́lẹ̀, ipò máa lọ sí high court. Ṣùgbọ́n ní ìsìn àtúntì ń gbọ́ 7, bóyá wọ́n ti bá wọn sún síwájú ni. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn tó ń ṣiṣẹ́ ní ọgbà Agodi gbogbo wọn wà lóludé. Lágbára Ọlọ́run tó bá ti wọlé, wọn á lọ sí court, wọn á dẹ̀ dá wọn sílẹ̀. Àdúrà wa nìyẹn ni o. Torí ìsìnlẹ̀ máa ní Máṣọ́lá ní wọ́n máa dá wọn sílẹ̀ lọ́n the 7. Mi ò sọ bẹ́ẹ̀ o. Wọ́n ń lọ ilé ẹjọ́ ni o. Ṣùgbọ́n àdúrà èmi ò ní pé kí wọ́n dá wọn sílẹ̀. Ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ní agbára Ọlọ́run. Torí pé kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe. Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ fún wa. Èsì ayọ̀ la máa gbọ́ ní agbára Ọlọ́run. Torí a ní àwọn aláàánú tí wọ́n dúró ní ìdí ọ̀rọ̀ yìí. Àwọn èèyàn jàǹkànjàǹkàn tán jẹ́ pé wọ́n ní àánú tí wọ́n dúró ní ìdí ọ̀rọ̀ yìí tí wọ́n fẹ́ ṣàánú fún wọn. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á kó sí wọn nínú, wọn ṣàánú yìí kanlẹ̀ fún wọn. A dúpẹ́ lọ́wọ́ Alhaji Kaola Kafilat fún gbogbo iṣẹ́ ìyá èyí tí wọ́n ṣe fún Queen Naomi àti Alhaji Oríyọmí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú Alhaja o. Gbogbo nǹkan tí ó ń mí nínú ayé wọn kò ní di òkú o. Ọlọ́run á bá wa dẹ́mi wọn sí wọn pẹ́ láyé o. Torí nǹkan tí wọ́n ṣe ó jọ mí lójú. Mi ní parọ́. Ó jọ mí lójú. Ṣùgbọ́n Ọlọ́run á san wọ́n ní ẹ̀san rere. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń jáde fún Queen Naomi, tẹ̀ ń bú wọn, tẹ̀ ń ṣépè, tẹ̀ ń sọ ọ̀rọ̀ tí ò da. Tó jẹ́ pé story tá a gbọ́ rí tẹ̀ jáde tẹ̀ wá ń sọ fún wa lórí social media. Ó kò yẹn ó kọ́ lọ́hùn. A ní sọ jù yẹn lọ. Ẹ múra sí i. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Gbogbo nǹkan tí mo wá sọ, mo wá fún yín ní update ni. Orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa.
A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ subscribe o. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers, gbogbo bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá láti January títí di December. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ṣẹ̀ darapọ̀ mọ́ wa, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Ọlọ́run Elédùmarè á bá mi dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń like, tẹ̀ ń comment, tẹ̀ ń share gbogbo àwọn gist wa, gbogbo ẹ̀ lárí. A dúpẹ́ àtún ọpẹ́ dá. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Ọdún 2024 tó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, èní ni 30th of December. Kò ní dìwà mẹ́rù lọ o. Láyọ̀ àti àlàáfíà ní èmi àti yín àjọ máa fi wọ ọdún 2025. A máa fi ayọ̀, ìdùnnú, àlàáfíà, ìgbéga, a máa fi wọ ọdún 2025 ní àṣẹ Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́, mo tún ọpẹ́ dá ní ọwọ́ yín. Happy New Year in advance o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lénìí, 30th of December, I wish you happy birthday. Long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o.